ọ̀tọ̀ ń bí òtá o sórí ibi tí ẹni tẹ́ lọ́rùn bá. ṣé ìyí òun làbákẹ́ yìí ti bẹ̀rẹ̀ mọ̀ bó mo làbákẹ́ bóyá sọ́lé nílé ìwé rẹ̀ ọmọ làbákẹ́ o ọmọ làbákẹ́. Maria, ẹ káàbọ̀ ṣe ti dé ẹ káàbọ̀. Díẹ̀ orí burúkú lọ pé kí ni gbogbo ilé nínú ilé dákun sọ gbàlejò ọmọ wẹ́wẹ́wẹ́ ni tó fi jẹ́ pé inú ilé dàbí ilé wèrè kí ló dé kí ló fa gbogbo ilé tèmi àtàwọn fẹ́ẹ̀nì mi bá bọ̀ ńkọ́ kí gbogbo rọ́bìṣì ilé le. Mo jẹun ni bí mo ṣe jẹun tó mo ní kí n wọlé ó wá ń rẹ̀ mí bí mo jẹun tó mo ní kí n wọlé tí mo rí lága ó rẹ̀ mí ní ìgbésàn. ọjẹun tán ọ̀ní tí ìgbà tó wá jẹun làákàyè ò sọ fún ọ pé kọ páàkì ìwọ náà wo àdégé ọ̀sùn isun sunsun ọwọ́ àtọ̀fẹ́tọ̀ fi bẹ́ẹ̀ sùn làbákẹ́ ọmọ tí ẹ tẹ́lẹ̀ lọ́rùn làbákẹ́ bí kò làkọ́ ìlẹ̀ ìyókù lọ́kọ́ jẹ́ bí nílẹ̀ kó bọ́ọ̀lì bẹ́ẹ̀ dẹ̀ mọ́lẹ́ sí lọ́rùn làbákẹ́ ọtí mọ́ sí kí ní ọjọ́ ti pẹ́ sọ́ni lónìí kò ní ní ìgbìyànjú àjò òpin dé sí ní àjò mi àti ẹ lórí lọ́fíìnù ilé ìkàlẹ̀. Kí ni mo ti wá ṣe tó ṣe? Kí lọ sí àbí ọmọ tó ṣe jẹ́ ìkẹsàn fún ọ sọ pé last week èmi àti ilé kan à ń jẹun bọ́ sí àkàlẹ̀bẹ̀rẹ̀ bímọ́lá tí ilé kan bínú jáde ẹsẹ̀ lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀dúmù táyì àti ìjọ sùn ibẹ̀ ló ń gbé pò sí tó yẹ pé tó bá jí báyìí lóru kó yẹn ọ̀tí ní kọfà rẹ̀ mò ń ṣe kí ni mo kàn fà bẹ́ẹ̀ pé kákákáká máa yí mọ̀ sọmi lẹ́nu ẹ̀sùn ẹlẹ́ẹ̀kẹta sọ̀ǹgbọ́ ọmọ làbákẹ́ sísọ gbà pé níjẹta tí mo travel dé èmi mo bọ́ dàgbẹ́ ẹ̀nu ìgbẹ́ inú bedroom èmi mo bọ́ gbé ẹ̀sùn ẹlẹ́ẹ̀kẹrin ọmọ làbákẹ́ ìfọ tọ́lẹ́tì tí tọ́lẹ́tì bá ti kọ́ báyìí gbogbo aládùúgbò ti mọ̀ pé tọ́lẹ́tì kàn ẹ̀sùn ẹlẹ́ẹ̀karùn sọ pé ìyàwó olúwa pariwo lé ọ lérí nígbà tí tánikọ́ gbá kọ́mpánì tó gbá kọ́mpánì ẹ̀sùn ẹlẹ́ẹ̀kẹfà tó bá yàgbẹ́ ọ̀ ní flush gbogbo àwọn elébọ̀ náà ti mọ̀ ọ́ kí ló dé làbákẹ́ ọmọ làbákẹ́ ọwà gbọ́ ọwà jáde kó inú ilé mi ọwà ẹrù ẹ tó fúyà àti tó wọ́ kó sínú ilé ìjọ nílé wèrè báyìí inú ilé yìí àti inú ilé tí wọ́n lè gbé kí ni ìyàtọ̀. Mo ní kẹ́ má fi lé wa wélé wèrè. Ilé ìjọ lè wèrè. Ẹ ṣe má fi lé wa wélé wèrè ẹ̀dẹ̀ ń tẹnumọ́ ilé wa yàtọ̀ sí ilé wèrè náà kí ni mo ṣe tó burú. ọmọ làbákẹ́ kí ni má fi lé wa wélé wèrè tí etí wèrè bá jẹ tán sí yóò balẹ̀ mọ́ kí ni ìyàtọ̀ ní wa ti wèrè. Ẹ ṣe wá fi mí wéwèrè bá. Àmì ò fẹ́ wèrè mò ń ṣàlàyé ọ̀rọ̀ ni tí wèrè bá jẹ tán nínú làákàyè tiẹ̀ tí wèrè bá jẹ tán sí yóò palẹ̀ mọ́. Wọ́n ti gẹ́tì ẹ̀ nínú kí n bọ́ kẹ́rù ẹ̀ jáde báyìí lẹ́rọ̀ tàbí kọ́ ọ wọlé kẹsì rọra kẹ́rù yín mú kanu méjèèjì. Ṣé mo ti ṣẹ̀yìn ti tẹ̀lé? Ọ̀sẹ̀ mi gbogbo àwọn ìwà tó ń lù náà ni. Ó dáa jẹ́ ìfami. Ó ti létí. Mo ní kó kẹ́rù ẹ̀. Máa lọ bọ́kó. Máa lọ bọ́kó. Máa lọ bọ́kó. Máa lọ bọ́kó. Ó gba àlàyé tí mo ṣe fún ẹnu ilé ní tòmí sápò ìwé ó dìgbò bá délé o kó tó yọ jáde. Wọ́n wá ní ìsàbólò àmúlé gbogbo àyè tí mo ṣe fún sí ọgbàgbé kankan àárín ìgbàgbé tí ẹ gbọ́dọ̀ gbàgbé sórí ń mo fún ẹ tó fi kú àpò ó dìgbò bá dénú ilé rẹ tó fọkàn ṣé wá rí gbàtẹ́ bá ṣe tán tí gbogbo àwọn mọ̀lẹ́bí pé èmi tẹ̀lé ìpàdé inú ilé rẹ ló ti fi kinní hùn ló fi kanu lẹ́ẹ̀mẹ́ta ó sì fi kan rí rẹ lẹ́ẹ̀mẹ́ta tó bá wá jáde inú ilé rẹ máa lọ ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ sí ẹnì kankan tó èdè ìpàdé tẹ̀ ń lọ sórí ihun tí wọn ó pín fún ọ kúnlẹ̀ èmi mò ń sọ̀rọ̀ ihun tí wọn ó pín fún ọ yọ kọjá tọmọ ológun àwọn tó lógún gan wọn ò lè rí gbà wá gbọ́ o má gbàgbé àdéhùn o tójú bá yẹjú. ìyá wa tó bá ilé rí bẹ́ẹ̀ torí bí mo ṣe ń wí tí ẹ pín ogún fún mi bí ọmọ ológun ẹ̀yin náà gbádùn mi tó yá wa ẹ mọ̀ pé lọ́mọ kan ti ń jẹ́ fún lé. ẹ bá mi lè tẹ̀lé lè tó bá ilé rí bá ṣe ẹ̀yin náà gbádùn mi ní sọ̀rọ̀ fún mi. Fàbólò
ti wá ní fojú bo káì káì lọ́ọ̀bà mi ò tíyàwó sí ilé rẹ̀. ọkọ mi ẹ̀sùn ni mo wà ẹgbẹ́ mi ní ìsìnkú rẹ ní mo fi máa wò ní oṣù tí kí ló dé lè fi sàn. dákun jọ ọmọ làbákẹ́ nígbà tó ní ìlú sùn tèmi bá wá sùn kí sọ́mọ̀ pé gbogbo àwọn ilé ìwọ̀ wa náà ti jí. kí ló tún ṣẹlẹ̀. ọmọ kan tó ṣe níwọ̀n tó ṣe bẹ́ẹ̀. bí kan pé tí odò làbákẹ́ ọmọ kan tó ṣe. bàtẹ́ tí wàá rí mi ẹ ti fọwọ́ lù mí báyìí nínú ìyá tó bá ṣe gbọ́ tó máa tó sùn. mi ò mọ ìmọ̀ pọ̀ ti gbà mí lọ́lọ́dẹ làbákẹ́ làbákẹ́ gbà mí lọ́lọ́dẹ kí n mọ̀ sọ. mi ò gbà yín lọ́lọ́dẹ ọkọ mi ẹ̀bùn ni. ẹ mọ gbọ́dọ̀ burúkú ní ìbúrọ̀ ẹ̀bùn ni. ẹ̀bùn burúkú lè tọ́nà fún ẹ làbákẹ́ ọ̀wọ́ ẹ̀mí. báà náà làwọn wọ́kàsí wá wá lójọ ọmọ ní tó ọ̀jẹ̀ kan sùn orí lásì wọn ìtaná padà sùn mọ́jú làbákẹ́ ó ti wá dà báyìí ọmọ tó níyàwó ní sùn òun náà ní fojú kónú òṣònú fẹ́mi àti ẹ̀wò jáde ọmọ òun náà báyìí. làbákẹ́ tó bá padà sọ pé ẹ̀bùn ni bí bá jọ níkún. ṣé mi ni mo lẹ́bùn ni ẹ̀bùn ni ẹ̀bùn tó bàbá ti fún yẹ̀yẹ́ àgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ̀bùn ni. wọ́n ti kẹ́ẹ̀tì ìyàwó ni. ṣùgbọ́n dákun gba ṣùgbọ́n rẹ̀. Smiler. Ará àdúgbò ẹ̀mọ̀ gbà mí. Smiler. Ọgbà tí wọ́n sanwó mi lọ ń dá o. Smiler. ẹ sì ya kó sì bèrè báyìí ẹ sì ya abatẹnijẹ ko nígbà tí ẹ ti ń sọ̀rọ̀ ẹ sì mọ̀ kó ní kankan nu ẹ dákẹ́ mo fi orúkọ Ọlọ́run fi bẹ̀ yín ṣe rí lágbára tọlọ́run ọjọ́ sí ire yín ọba kàn yín lọ́ba yìí Ọlọ́run tó fún yín o. Ire mi tiẹ̀ ti kàn mí lọ́wọ́ torí ilé tí mo kọ́ òun lọ ń gbé yìí. ilé ọ̀dà ilé rẹ̀ àìmọye àwọn tó kọ́ tó jù báyìí kí wàhálà yìí gàba yìí. mo wá fi ń dá yín lójú lágbára tọlọ́run bí mo bá lọ ọ̀sẹ̀ kan nulẹ̀ ẹ pàjá fún mi ń dẹ̀ èyàn kó síbi olórí burúkú yìí. ọmọ mọ́mọ́ ṣògùn owó mọ́mọ́ kan ju jẹ lẹ́dàá rẹ lọ mọ́mọ́ ṣògùn owó. Kékeré tí bàbá máa lọ fi sílẹ̀ bedroom àti pálọ̀ kékeré tí bàbá lálọ́dù yọ sínú ilé ẹ̀. mo ti rí gbogbo ẹ̀ Ọlọ́run tó ṣe lè máa ṣe ńlá lágbára ọlọ́. àmì ó kàn jẹ́ pé ẹ̀yin obìnrin pọ̀ mo ní belief pé nínú bá a ṣe ń bá ìrìn àjò wa lọ ò ní regret. ọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin kọ́ ni ó dìgbà yẹn náà. ọkùnrin nínú ọkùnrin tèmi mọ̀ dá yàtọ̀ ó kàn jẹ́ pé tí n bá ní kí n lanú mi kí n sọ bí mo ṣe lọ́fẹ̀ẹ́ tó let me tell you one thing my own belief ni pé o lè regret kó pàdé mi. náà tí o kì í ṣe àlejò lórí mọ́lẹ́sìn tí mo ti fi ẹ́ pé tí yẹn bóyá wá bẹ́tà kó wọ́n tó sọ lọ dáná bọ̀. kí ló fẹ́ jẹ dé. anything o free na ìwọ ló nílé. all right. lè ń kanu lé o ṣé níjà kọ́nu gbéèlì ilẹ̀ ń kanu àwọn olóṣùkú o àwọn olóṣùkú ń jẹ́ o oko gbàdé ń kàgbé oko làwọn ń dáàkì oko làwọn ń dáńjá àgbẹ̀rẹ̀ wa ṣé iná kọ́lé bẹ́ẹ̀ lẹ́ ń kanu wàhálà gbogbo náà ń kanu ní ilé epo nkankan èmi àtẹ̀gbọ́n mi la jìyà rẹ̀ láàmú bọ́ ọwọ́ akú tán
Ọlọ́run ló ti kọ́ pé òun ṣe ájú wa káwo lè rógún jẹ inú fi tètè ṣáájú tiẹ̀ nígbà tó wá kú àwọn ọmọ ródòdó ní tiẹ̀ lágbájá ní ti làkàṣègbè ní kí ni wọ́n á jẹ́ tiẹ̀ ṣé owó lẹ dá kan tí táàtì kìnìún kan mi ò tiẹ̀ mọ iye rẹ̀ mi ò mọ iye ń pè é ọgbọ̀n àbí kíni bí gbọ̀n ẹ̀dá ti sọnù nílẹ̀ kan inú ẹ̀ ṣe tèmi o nígbà tẹ́yìn náà wá sọ ẹ̀yin ò fẹ́ jẹun sókè mi ẹ̀ fẹ́ jẹun sápò bẹ́ẹ̀ bá fẹ́ jẹun sápò tí bí lọ́ọ̀yà gidi ṣe ilẹ̀ yìí lọ́ọ̀yà gidi kọ́lẹ̀ yìí ẹ̀wọ̀n sóògùn ṣé sùúrù ti ẹ̀wọ̀n àwọn agbẹjọ́rò gidi sùúrù gidi máa wọ̀ tí ọmọ tanná sára tí ọmọ tanná sára ẹ̀ ṣòkòtò yín lẹ́yìn sára àwọn afa tọ̀bí lígù iná mọ̀ ṣòkòtò sí òdélẹ̀ lọ́ọ̀yà wọlé sí ṣòkòtò ní òdélẹ̀ àní ẹ̀jẹ̀ sápò tí ogún tẹ̀ kàwé ti pọ̀ tó ń tẹ̀ bá dá méjì tí ìdá kan tẹ̀ tẹ̀lẹ̀ yóò pàtẹ́ńtẹ́jì tí kò fún yín ẹ̀yin ò fẹ́ ṣèyàn gẹ́gẹ́. sọmọ tó dúró wájú ẹ ọmọ tó dúró wájú ẹ lọ́ọ̀yà gidi barista ni mi. barista ṣé ètò nǹkan jọ torí irú yín ló fi yẹ kí ẹ máa ṣe wíìlì kalẹ̀ wọ́n á wí kí n jẹ sókè bàbá dénú àkáǹtì mi wọ́n ní bá kí n tiẹ̀ pẹ̀lú àkáǹtì mi ski white ọ̀dẹ̀ ni ẹ́ dìdìrín ni ẹ́ afọ́fúngbẹ̀mù ni ọ́ ó dẹ̀ gọ̀. yẹmi ló kèlórí kìtò tó bá wọn. àìkàwé ó ń dá ẹ láàmú. ẹ mo ti lára kàwé ní tí a. ó dìdìrín ọ̀dẹ̀ ni ẹ́ tá a mọ̀ gan bóyá wọn lọ pa ẹ̀gbọ́n ẹ̀. ọlọmọdé ló. ski white onírànú ó dàbí nàdámù rẹ̀ ó dúdú kò nígbàṣẹ ọ̀bọ kọ. ibi náà sọ fún mi bó fún mi ní pàṣẹtéèjì kọ pàṣẹńjà ni ọ̀tẹ̀ tó bá ráyè tó bá ráyè. ẹ̀gbọ́n ẹ ló gbé òun bí wàá yé ìrànwọ́ báyìí òun ṣe ìlú kà lọ dá ẹ̀ sá. ọ̀pá oṣù ní ọlọ́run. ọ̀pá ẹ̀mẹ́ ló mọ̀ pé ọ́. ẹ̀gbọ́n òjò wá kà báyìí. bọ́yé sọ èmi kò mọ kárí mo lè sọ fún ọ. ayé ló mọ níbi ilẹ̀ wà iná ti gbọ́dọ̀ ìpìlẹ̀ lẹ́yìn. ilé tó mọ lẹ́kọ̀ọ́ orí ẹ̀kú yìí orí egun tí ń léwọ́ rẹ̀. ṣé irú náà yẹn ni mò ń bá yín sọ. irú náà ò tó wà ní. ìyàwó yín ó wà níbi tó ti ń kàn. ìyàwó mi wo. ìyàwó yín ó wà níbi tó ti ń bá sùn. ṣé ìyàwó mi ti ń ta tàbí wo. sí lóòótọ́ wọ́n ń kàn. ẹ̀gbọ́n tí ń ta. ó dàbí bóyá etí bí bóyá mo ti náwó sí láàárọ̀ yìí etí bí mo ti tó gbọ́. tí etí inú tó bá ń yọ yín lẹ́nu ìyàwó lé yín ó wà lóòótẹ́ níbi tó ti ń. ìyàwó mi ti tata. ẹ̀gbọ́n ẹ farabalẹ̀ sẹ́kún mo ti sọ fún yín láti bẹ̀rẹ̀ tẹ́ ẹ ti ń lé ọmọ kiri mo ti mọ̀ pé olórí ibú ọmọ lọ́mọ. látìgbà tẹ́ ẹ ti lọ mú ọmọ lọ́nà lé kí làwọn ti mọ̀ pé ọmọ yẹn sọ ọmọ rẹ. ó dà pé ọ̀pá àbí kí ló ń pè ọ́ ó dà pé orí rẹ̀ ó dà pé kò pé ìyàwó mi lọ́sọ̀ pọ́npọ́n. ẹ ṣe sùúrù kí ẹ lọ wá solúṣẹ̀ sí ní ẹjọ́ wà lẹ̀. má jẹ́ bọ́ ọjà o sọ pé wọ́n ní kíláàsì wá wọ́n ní tẹ̀gbẹ́ náà bóyá ni wá má jẹ́ bọ́ ọjà o. ẹ̀gbọ́n má jẹ́ bọ́ ọjà o láyéláyé má pè mí lẹ́gbọ̀n ma ọ̀ sọ nǹkan tó ń tún mi nínú fún mi ọ̀ sọ fún mi pé ẹ̀gbọ́n má pè mí lẹ́gbọ̀n pè mí lẹ́gbọ̀n má pè mí lábúrò kí n fẹ́ kàn má pè mí lábúrò láyéláyé má pa mi sọ nínú bàbá mọ́ o. eléyìí dìrín náà àwọn sọ fún mi pé kàn yàwó mi ó ń kàn. ẹgbẹ́ ló wá tán solúṣẹ̀ sí ayò tọ́ orí nọ́mbà. abẹ́ máa wo báyìí ẹ máa wo ìyàwó tí mo fẹ́ ní sulọ́kà ẹ máa gbé lọ́tẹ́ẹ̀lì àmọ́ sá ilé ní mo àbá mi sá èmi ìyàwó tí mo fẹ́ ní sulọ́kà lẹ́kọ̀ọ́jà àwọn òbí rẹ̀ gan gbogbo ọ̀kan náà fẹ́ gbà gan ni mo sá ní orí rẹ̀ ana fẹ́ bá ana inú lé ń bá bá mi ná. ẹ kúlé o.
ẹkú dé pọ̀ ẹkú àgbọ̀yé. èmi dé ojú yín lè ní àtàlẹ̀ jọ́ǹjà àdárè. ọ̀ ṣe ni. èmi ni. orí ibú ni. ọdún òní jẹ́mi èso orí burúkú. mo tá dànù. kí ló dé àjà kí n tó kún òun lé ló yà rọ̀. kí ló dé. mo lọ sí bọ̀ gẹ́gẹ́ sọ fún mi. àti mo sọ fún pé mo lọjà láàárọ̀. ọlọjà. òun fẹ́ sùn lọ́wọ́ gbà tí mo fẹ́ jáde. ọlọjà. lónà ṣé inú ilé mi lọ́nà tó wọlé aṣọ jáde. aṣọ mú wọ. aṣọ lélẹ̀ nínú ilé mi lọ́nà tó wọlé aṣọ lé jáde. aṣọ ni. inú ilé lọ́nà tó wọlé aṣọ lé jáde. aṣọ ni. inú ilé lọ́nà tó wọlé aṣọ lé jáde. aṣọ ni bẹ́ẹ̀ ni èdè aládùúgbò ẹ̀gbà mi èdè. inú ilé lọ́nà tó wọlé aṣọ lé jáde. fún dàbí. ọjà mo lọ. ìgbà tó yẹ pé ìyàwó yọ̀ mí ó dọ́gbọ́ olóòtẹ́lì lọ́pọ̀ báyìí lọ́pọ̀ báyìí lọ́pọ̀ báyìí. ìyàwó mi ló wá sọ fún mi. bẹ́ẹ̀ ni wọ́n pe wá níta ni olórí ikú. ṣèyí ṣé o believe pé mo sọ fún Lámídé kan pé olùfẹ́ máa ta àwọn attachment yẹn fọlọ́n ló ní kí n sọ fún o ò ní believe o bó ṣe pe sísítà rẹ̀ nìyẹn sísítà yẹn ló import àwọn attachment yẹn wọlé. ọ̀hún náà ti ní o ní wait láti wá sọ́jọ́ ní ọ̀tún ó tiẹ̀ dájú ìtura yìí ó dáa ìyá ẹ pẹ̀lẹ́ o ẹ kú jòkó àtẹ̀yìn náà. ẹ wò ẹ̀yin ò tí ì rí ìyàwó tó lórí burúkú níyàwó tẹ fẹ́ jọ pé ẹ fẹ́ nǹkan yìí o tẹ gbogbo àtẹ̀yìn bọ̀ látọ̀run ẹ jó lórí burúkú ló fi rẹ pé kẹ máa tójọ́ tẹ bá dé ṣọṣọṣọ kiri ilé ẹjọ́ ẹ bá gbé sára ìkọjá mọ́ṣáláṣí mi ò gbé bá déwájú yìí o. kí ló ṣẹlẹ̀ tó fi pariwo báyìí. mi ò ṣe ní pariwo mọ́ yín. ṣé mi ì rí ẹni. ìwọ rí mi ì rí ẹ lóòótọ́ níbi tó ti ń bá ẹ sùn. but ṣèyí ṣé gbogbo tójú bá rí lẹ́nu máa ń sọ ni káàtì wá ní lóòótọ́ lórí lóòótẹ́ ṣé dandan ni kó lọ sọ fọ́kùn tí wọ́n dálé wọn lórí. ẹ ṣẹ̀ṣẹ̀ ní kí n sọ nǹkan tí mo rí ni. ẹ̀ṣẹ̀ ni. ẹ wo ẹ ṣọ́ ara yín gidi gan ni o ẹ ṣọ́ ara yín gidi gan ni mi ò bá jà wálé ni mo wá kìlọ̀ fún yín kẹ́ ẹ ṣọ́ra yín bí tẹ́ ẹ ti ń gbọ́ dáadáa tí ọkọ bá fi lé mi kúrò lé ọkọ bá fi lé mi kúrò lé ẹ ṣọ́ mi ní ọkọ bẹ́ẹ̀ ní ní ọkọ bẹ́ẹ̀ bàbá bó ṣe ròyìn ni gẹ́lẹ́ ló ṣe wí bàbá sì tọ́ ọbẹ̀ ànímọ̀ró àdùn rẹ̀ ṣé rí mọ́fẹ́ kẹ́ ẹ mọ kò sẹ́ni tó dáadáa kan ìdá ṣẹgbọ́n mi mo ní ìdìrànlọ́wọ́ kékeré kan ní. táwò já gbọ́. owó kékeré kan ní ìdí. owó kékeré kan bí ìlú wa ni. bí 30,000 naira náà ni. 30,000. wọ́n yà yín àgbẹ̀lẹ̀mídé èdè ìdáko tó pọ̀ gan-an àmọ́ tí mo bá yà yín ní owó òun ẹ bá mi fi toroko mi kún púpọ̀ ni torí mi fò tèmi sí oko ni ní tí òjò di lẹ́nu. èmi bẹ́ẹ̀ ni ebi wọn ló fẹ́ yáwó. èmi ẹ mọ̀ bù mí kú o. báwa ti máa ń ṣe lọ́dọ̀ wa ni. ṣé ẹ rò pé yàrá ń jẹ mí débẹ̀ ni àbúrò ó sì láwọn ni mo wá bá ọmọ kan mi lára ìwọ rí ẹnìkan tó ṣiṣẹ́ oko kan tó níláárí mí ì níláárí wọ́n máa fi kan yí kan ni wọ́n náà ò bí ẹ ṣe rí ọba làgbẹ̀ ẹ̀yin ló lẹ̀ yá mi lókè ò báyà mi yóò sọ fún mi padà èmi kémi wá bẹ ń ro oko ẹ wò ṣé mo ya gọ́ mi sá ẹ mọ̀ ẹ wò ṣé bó ṣe rí bẹ́ẹ̀ sì ń wo 15,000 naira ni 15,000 naira kò sí ẹ̀sọ́ bàbá ìdá ẹ ní sùúrù ẹ mọ̀ tí ẹ bá tèmi jẹ́ o kí mi wá bẹ ń ro oko ó surprise mi kí mi wá bẹ ń ro oko kókó kò ní ẹ kó tèmi gan ó kú gan èmi gan gbalagbàṣe gan mo fi ń ro ni lẹ́sùn pé ọlọ́run á tì wọ́n á sọ̀rọ̀. kí wàá ló dé tọ̀ tagowó rẹ kó o fi sowó tó nídìí. bẹ́ẹ̀ kọ́ ọ̀gbọ́n tẹ́lẹ̀ yìí sọ fún mi ni ìwọ̀n sọ fún mi pé pẹ́pẹ́tẹ́ o òun lówó òun ra go 15,000. ẹ má bínú bọ̀ ẹ dẹ́yìn náà sí tó ṣe tẹ̀ ṣe ó kù dé. ẹ náà kí ló dé. wo ẹni sùn bàbá wo àbúrò o ṣe máa fi ṣètìpẹ́ pé omi wá sí ọ̀dọ̀ wọn
mo sọ fún mi kò ní kọ́ dáadáa ìdá ẹ ṣe gan ẹ pé àwọn tí ọbẹ̀ ń ro oko kẹlẹ̀ fún ọ lọ́wọ́ ẹ ṣe gan. kò sí wàhálà ó dáa Ọlọ́run sọ yìí. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ bá rí ìwọ tí ìyàsẹ́ lè ṣe fún mi lánàá. kí ló ṣe. mo fẹ́ ra ọjà 1000 owó mi kù 5 naira obìnrin yìí kò rí lízẹ̀ o. ṣé ìyá Sunday wa burú bẹ́ẹ̀ ni. ó burú. torí Ọlọ́run kí ni ẹ bá gbọ́ wá ṣe Ṣèyí Ṣèyí mo sì yàwó fẹ́ Ṣèyí. àwọn ìbí yẹn ní agbára ọ̀rẹ́ mi á lọ ó dàbọ̀. ìbí tá gbé wọlé ìbí tá tún lò jọ́ni ìbí tá gbọ́. bébì ẹwọ ẹ jẹ́ kí n gist yín nígbà tí ẹsẹ wọn lé tẹ bá rí ìyá Sunday àtọkọ ẹ wọ́n nara wọn jù ládùúgbò ilé mi díẹ̀. bébì fún ìgbọ́n kan tí mo bá ẹ sọ látàárọ̀ ni wà ní ìyá Sunday àtọkọ ẹ wọ́n nara wọn bàjẹ́ ládùúgbò ilé mi. jọ sọ fún mi tí wọ́n fẹjọ́ sí ẹ ni. ṣé ẹsẹ̀ ní kí n sọ̀kan tí mo rí fún yín nígbà tẹ̀sí ilé ni. tí wọn ò bá fi ẹjọ́ sí ẹ ní last week nílé tí mo rẹ́ǹtì tí kì í ṣe lé mi òun dáná ó fi oúnjẹ sí kíṣìn ìyẹn jóná ó wà ń ta níbi tó ti ń rojọ́ tí mi ò bá ní sásìkò nǹkan. ṣé mi gbọ́dọ̀ sọ̀kan tí mo rí fún yín nígbà tẹ̀sí ilé. wọ́n ti gẹ̀ẹ́tì ẹ̀ èmi láti mọ̀ pé mo sì ìyàwó fẹ́ mo ti sì ìyàwó fẹ́. rí bẹ́ẹ̀ ni. mo ti sì ìyàwó fẹ́. Yọmí. mi ò dé láìkí mọ lóbìnrin o mi ò láìkí kí mọ lóbìnrin sígbà mo bọ́ o wọ́n ti jẹ́ ayé ilé ti bàjẹ́ ìwọ́n. ó jẹ́ kọ́kọ́ kí mi náà fà fọwọ́. adé kúṣẹ́. èèyàn mi gbà báwo ni. olórí burúkú náà ni aṣọjàwó ẹ̀ lọ ń ká yìí. báwo ló ṣe máa wà bí ṣé o mọ̀ pé àwọn obìnrin ò wà yusuf tó bá yẹn náà obìnrin tó jẹ́ pé o ò ní dàtí máa pampa obìnrin. Yọ̀mí o ò lè sọ gbogbo yẹn dàbí ti tiẹ̀ náà ṣé o mọ̀ pé àwọn obìnrin tó ń wò yìí àwọn ilé gbé ha wa Ọlọ́run dá wa tún wá dá wọn tó bá gbígbá ká bá wọn gbé tó bá gbàgbọ́ ká bá wọn gbé a gbọ́dọ̀ fún àwọn nìkan sílẹ̀ and also kò lè dàbí tiẹ̀ tó ń ṣe wọn ní use and drop tó bá mélèé tó bá lóde báyìí tó bá dọ̀tún la wà fúlẹ̀ǹgẹ̀ wà tún lọ mú mi ò sọ wọn daṣọ yíbò ò lọ mú wọn bí pé ẹ̀ mú bọ́sọ̀rọ̀ lórí igbá kò ní dàbí tiẹ̀ náà pàdé mi kò ní ṣù ẹ̀ kò ní rẹ̀ o. mo ti gẹ̀ẹ́tì yín mo ti pọ́n sẹ́yìn méjì wọ́n ti gẹ̀ẹ́tì pin code yín ọ̀rọ̀ obìnrin ò wá useful tó bá yẹn náà sórí obìnrin ò nídìí láti máa pampa rẹ̀ tó bá ti lò kan tí ò da wà sọnù wà tí mú mi sódà títí tí wàá fi gẹ̀ẹ́tì taste ẹ̀ òun abóbìnrin fa wo nílé tèmi o mi ò kí ń fọṣọ mi ò kí ń fọbọ́ mi ò kí ń nulẹ̀ mi ò kí ń gbálẹ̀ débi pé màá wá ka sọ definitely ìwọ ló máa fọṣọ ètò nǹka àwọn ti gẹ̀ẹ́tì pin code ayé ìbàjẹ́ lọ rèé. mi ò bá kàṣọ ìyàwó mi ṣáṣọ ìyàwó ẹ níbi mi bá káàbì wo o lè sọ mí dé lérí burúkú bíi títẹ ìwọ ló mọ̀ sí tó ń bá kiri tó ń gbé kan kalẹ̀. My wife is my wife. I cherish her more than anything. So jẹ́ kí n ká sọ ìyàwó. Jẹ́ kí n sáré ká sọ yìí kí n wọlé kí n jẹ́. kódà mo ti lè assist ọ̀rẹ́ mi. God will bless you. àwọn kò dàbí ìwọ náà yóò ṣàjọ ọ̀gá bá ń jẹ́ àwọn ọlọ́mọ. pàdé máa ń pẹ́ pàápàá chinchin láti máa lọ. àbí dúró tí ìbá ṣe má pẹ́ dákun o. má ṣe kórìíra òkè. wọ́n ti gẹ̀ẹ́tì pin code bàbá yìí lọ́nulé kan lọ pé mi ò wọnulé. aláwọ̀ yìí já máa lọ. mi lè gbá láyé kankan ọlọ́run ìyàwó mi ọ̀dàlẹ̀ ní ẹ̀nà ọ̀rọ̀ ọ̀dàlẹ̀ kan sórí wọ́n ní ojú àwo ni àwọn fi gbọ́ ọbẹ̀. o ti gẹ́tì bẹ́ẹ̀ èmi ò fẹ́ nǹkan tó lè dàárẹ̀ mi pẹ̀lú ẹ̀rù. wo má tiẹ̀ ṣe wáàsí fún mi ọ̀rẹ́ sọ fẹ́ parẹ́ mi àìmọye àwọn ọmọ tó ń mú nínú ọgbà ìyàwó mi ló wá tún wú ẹ lójú
ìwọ tí mo ló máa best mi mo dẹ̀ gbé ìyàwó mi wọlé ó bẹ̀rẹ̀ sí rùn sódà. sórí obìnrin tó sọ̀rọ̀ ẹ mo fẹ́ kó wá fojú ẹnu ara ẹ kó wá fi sọ fún mi báyìí pé lóòótọ́ nǹkan tó sọ fún ẹ bó ṣe rí nìyẹn. ẹ pé jáde ká gbọ́. ìyàwó Yọ̀mí ẹ jẹ́ kó jáde síta náà. ó bá rí kó máa wí ni. ìlú tẹ̀ pariwo bẹ́ẹ̀. ayé ẹ máa dà sẹ́yìn. jọ nǹkan tó sọ fún mi. Kí ni mo wá sọ tẹ́nìkan ò sọ rí. kí ló sọ ìyàwó Yọ̀mí ní sùúrù o ò ní délé bó ku ọmọ o èmi ò fẹ́ kó parọ́ bọ́rọ̀ bá ṣe rí gangan ni mo fẹ́ kó yé sọ. ṣé mi ì rí ẹ ni mo rí ẹ nígbà tó ń yàwó ẹ náà mo rí ẹ. ọ̀rẹ́ sọ̀rọ̀ ta. so ọ̀rẹ́ o. ìyàwó tó ti mú ọjọ́ gbéyàwó tó ti pín iv káàkiri mo rí ẹ. sójú mi báyìí mo ń yọjú lójú wíṣọ bá ti mo rí. àbólórí burúkú ló kọ̀ yẹlé èmi orí mi jẹ́wọ́ orí mi kò sọ́dọ̀ fún ma sọ fún ẹ. kí ló pariwo. ẹ máa ṣe wọ́n. ẹ mọ̀ rìn ẹ wo ọ̀rẹ́ mi tí mo gbẹ́kẹ̀lé tí mo ló máa best mi mo ti mọ́jọ́ wẹ́ẹ̀dì fẹsẹ̀ ń wò mí yò ìyàwó mi ló wá gbé wọlé tó bẹ̀rẹ̀ sí í rún. èèyàn burúkú lọ̀rẹ́ yín nìyẹn. tẹ́ǹkì mi mọ̀ fẹ́ máa sọ bẹ́ẹ̀ tí o bá ṣe alálùbáríkà ìyàwó tẹ fẹ́ mi ní mọ̀ ọ̀rẹ́ mi yóò bá fún lóyún. ọ̀rẹ́ ẹjọ́ ṣé lóòótọ́ lọ sọ fún wọn. ọ̀rẹ́ o ò lè bìlífù mi. no ẹ má bàa mi bá wọn wí mo ṣe máa hàn fúnra mi. ó máa ní nǹkan tí màá fojú ẹ̀rí tá a bá délé. ẹgbẹ́ má bá wọn wí ẹ ṣe sùúrù wọn mọ́ bí mo ṣe máa ṣẹ́tù ẹ̀ obìnrin ẹ̀yìn in fact ẹ ṣe gan. ọ̀dà kò sí àwùjọ tó máa gbẹ̀yẹ náà nìyẹn. lẹ́nu kí ni kalẹ̀. ẹ̀sìn ti yín kó bá tẹ̀mí oore ni mo ṣe yín o ọkọ mi jọ bá bínú tó bínú jọ. ta ló pẹ sẹ mo bínú. Ismaila. Landlord mi. Kí ni a tún rí bọ́ báyìí? Kí ló ṣe ń ṣe nílé mi ṣe bí ọtí ní mi ní báyìí nílé tí n bá padà wá. Èmi. Bẹ́ẹ̀ ni. Èmi àti ń kọ́lá jọ sọ rọ̀rọ̀ bá. Ismaila. Tọ́ ní wo sókè díẹ̀ mo ẹ̀sẹ̀ kí n débi báyìí kí lé mi kó o ti wó ilé ni. Èmi. Tọ́ tún fọwọ́ ta mi láyà Ismaila. Ọ̀rẹ́ yóò lẹ́wọ́ kàkún. Olúwa o. Ṣé bẹ́ẹ̀ máa wọn ọ̀rẹ́ mi àbàbá yìí gbọ́ abẹ nǹkan kan. Tí wọ́n bá ti dé tí a bá ti lọ bì kankan báwọn. Ilé ọtí ni mú mi lọ. Wọ́n rọ̀ lé yóò bá kán. Ìgbólé ọba tó mọ tó lẹ́sìn mọ́ lájọjọ pínyà. Àwọn ọ̀rẹ́ ìgbé ẹ lọ mọtí. Ẹrú ó fi mọtí àmọ́ òòrùn wọlé mi san. Bàbá láńlọ́ọ̀dù ẹ̀yin ṣe rí ọlọ́tì kan tó fún yẹn lówó rí. Wọ́n gbé mi sáyé ni. Wọ́n lè fọ́ ẹ lówó lé. Lónìí lọ́wọ́ akójáde inú ilé mi. Ẹ má bínú. Aṣọ lè dọ̀bálẹ̀. Sọ wípé ẹnu tí ìgbín ẹ tó fi bóríṣà ó sì tún lè fi dọ̀bálẹ̀. Yomes alágẹmọ ti mọ ojú tán àìmọ̀ ojú kù sí ọwọ́ àwọn alágẹmọ tó bá ti mo ti parí iṣẹ́ lórí òṣè ìgbì. Jọ jóná nìkan ìgbà tó gbé fún sí kí ló fẹ́ kémi gbòtù àbí kí ló fẹ́ kémi kà. ọ̀tọ́ máa ń jó ó tó bá ti kọ́kọ́ ìlú ó máa kọ́ táìpù ó máa fún ẹ. Jẹ́ kí n jowú we are talking about business ọ̀rọ̀ owó là ń sọ pa ẹ̀ jẹ́ kémi náà fún gbòtù rẹ̀ àbí. Òjò àmọ̀ kan tó ṣẹlẹ̀ sórí nǹkan tí mo dání èmi máa go through rẹ̀ dáadáa tó bá ti wá dọ̀là màá wá fún ẹ. ẹ̀rẹ́ jẹ́ ká lọ jí. Because àwọn Yorùbá gbọ́ wọ́n ní kí ara níbi abẹ́rẹ́ bá jẹ ìkòrò tá a bá sọ fún ara hàn jẹ́ ká sùn lórí Yomes ìròyìn ẹ̀ ń kàn mí lára ìmọ̀ pé ara ọ̀rẹ́ wa ọ̀dẹ̀ sọ̀rọ̀ tó ń gbé sí mi tó ṣe ń màjú tàwọn ìyàwó ẹ̀ kódà o. Àwọn ọmọ tó jẹ́ pé wọn ò ní mi ẹ̀mí wọn báyìí fẹ́lẹ́fẹ́lẹ́ ni bí ẹ̀mí ayán kódà náà àwọn tó ń wò tó dàbí pé bóyá wọ́n mọ nǹkan sẹ́yìn tó mọ àwọn bíi mọ̀ọ́dí nǹkan ọkàn yẹn tó mọ gbá máa wò sẹ́yìn yẹn tí wọ́n yẹn má rò pé yá ẹ wọ́n lẹ́mí tó strong gan ó kéré gan tó bá gbá wọn pa ilẹ̀ ni. Pàdé wa má tẹ̀ sọ̀rọ̀ jùlọ
mọ̀ pé mi náà ti máa ṣeré ìtọ́jú àtàyè èmi ti lé mi ò ní dá sí mọ́tẹ́lẹ̀ ọ̀rọ̀ obìnrin kò kí ń ṣe nǹkan tá à ń gbàgbé ní gbàgbọ́ ọtí these people are still cherry anídàtí máa ti fi wọn lóòótọ́ ọlọ́run ti dá wọn kò dá wọn pé but we just have to be careful about them kí ló ní mo pàdé mi anídàtí be careful rẹ̀. mo really appreciate it mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn but mo promise you to change. Really? Your man. We have to pass. Ìwọ Ọlọ́run ibo ni Táyé ti gbé yan rí tí Kẹ́hìndé ò gbé yan rí tirẹ̀ ń bí rẹ̀ sì bí yẹn làwọn ọ̀rẹ́ mi wọn ò pàyàwó kan látàárọ̀ dalẹ́ rí ó sì wá jẹ́ pé gbogbo àwọn ìyàwó tí mò ń bá pàdé bí olórí ibú bí ìwèrè bí nǹkan kan ni èyí tí ò rojọ́ jarun pa èyí tí ò jarun pa yóò lọ́gùn yóò mọ fìgbẹ́ tó lé Ọlọ́run ó sì kọ́ mi mọ́ sí ṣùgbọ́n o tí n bá fẹ́yàwó nísìn màá wọlé tó ti dáa tí n ti fẹ́yàwó torí òwe Yorùbá sọ pé ọmọ burúkú ṣe fẹ́ àna burúkú ni ò ṣe ní nígbà bá ti wọlé tó dáa tí mo fẹ́yàwó bóyá bá wùwà tí ò dáa àwọn òbí rẹ̀ ó sì bá bá wí tí màá ṣe lọ. Sherry, èmi nínú mi dùn jù because for a long time mo ti máa ń gbàdúrà pé Ọlọ́run ṣàánú mi ṣe ọkọ tó máa nífẹ̀ẹ́ mi fún mi pẹ̀lú bí mo ṣe yìí ọkọ tó máa nífẹ̀ẹ́ mi bí ẹyin ojú ẹ̀ kọ́ lọ́n ṣe fún mi mo dẹ̀ dúpẹ́ torí pé Ọlọ́run gbàdúrà mi. Ṣé let me tell you one thing sórí ìfẹ́ tó ní sí mi sórí ibi tí tiẹ̀ ti dùn bẹ́ẹ̀ ni tọ̀dọ̀ mi ti bẹ̀rẹ̀. ìrọ̀lẹ́ pa ṣé rí ìfẹ́ tèmi ní sí ó ju tọ̀dọ̀ yín lọ mo nífẹ̀ẹ́ yín gan. Ṣé o wá believe pé gbogbo ìgbà ni mo ti máa ń pè pé tí n bá máa marry egungun àní ní kọ́nà fún mi gẹ́gẹ́ bíi ti mi. Ọlọ́run jọ gbàdúrà àwọn méjèèjì náà ẹ jẹ́ ká wá sí Jackson azumi pé mo ti lóyún báyìí báwo ni mo ṣe máa ṣe. Azumi kò lóyún òkè ìka mélòó lélẹ̀. Ìka méjì. Ìrọ̀ mẹ́ta ni tí mo bá yìnbọn yẹn tí mo yìn mẹ́ta ló máa fi bí. Kò sí problem tí n bá ti bí ẹ̀ta ẹnu kí n gbé ẹ̀kọ́ fún yín kẹ́ máa gbé lọ́fíìsì tó bá tán. Ó dà ẹnu kí n kàn sọ fọ́gà mi pé ọ̀gá mi o ẹ wò ó ẹ máa fún mi léèfù ìyàwó mi ti bímọ èmi dẹ̀ ní nání tí mi náà ń gbọ́ wọn tẹ̀lé. But o mọ kí ni kan ṣé o believe pé inú yìí ó ti ń pariwo pé wá fún mi ní nǹkan wá fún mi ní nǹkan ẹ̀yẹ kan wọ́ kíkì ẹ sì tún yẹ kó tó di pé a máa. Kò sí problem tó bá ṣe kọ̀tẹ́tẹ́ mi ṣe oúnjẹ tó ní máa tún bùn lè sílẹ̀. But Mary but wá o ti ní ìsìn lọ́sọ̀rọ̀. Kí ni Yomi ṣe gbogbo ilé fún sin ó mọ̀ pa ti wà ń bí ìsìn over náà tá a ti ń dòde ṣé a sọ fún pa ayé pé kó wá bá wa níbi tá a ti ń ṣe fàájì bèbí látàárọ̀ kò tí ì dé ṣé ká máa lọ nísìn àbí ká wà lọ dé because mi ò understand ẹ̀ mọ̀ kí ló ń ṣe gbogbo ilé fún. Alas but ó ti mọ̀ pé ọ̀rọ̀ rẹ wà tó ṣe máa ń ṣe nìyẹn ó ti wà nínú ìwà ẹ̀ ti máa constantly jù nínú àtìtìlẹ̀ but ìta tó máa ṣe ni pé nǹkan tó sọ ẹ̀ nǹkan là ń ṣe. Èwo nínú méjèèjì náà. A máa lọ bá ń lé ni ó máa múra bí obìnrin ni kò kí n kánjú síbẹ̀síbẹ̀ dẹ̀ ni ó lágídí agídí ẹ̀kẹ̀dẹ̀ rí gbogbo nǹkan tó mọ̀ ọkọ̀ ó pé bí àwọn wáìtì kò tún wáìtì náà bọ̀ àwọn alátún àwọn ajá tó mọ̀ àìbáàdẹ̀ ni ẹ̀já bọ́dì náà bọ̀ máa ń jì rí ẹ̀ka kájẹ́gá àwọn tó wá lé náà. Mélòó ni o lè mú bíbẹ̀ náà mélòó ló tí mú mélòó sì ló fẹ́ mu. Ọlás ó mọ̀ pé mi yíyọ́ mọ́ ọlẹ́nà ó mọ̀. Mélòó la rẹ̀ jẹ́ kí n ní kàn gbé kó sí wọlé gbà yẹn.
ọmọ bá ẹ kó kẹrù wọlé fèmí. ó dóore. ṣé ìṣe ló wà ọdún. àdìtú lọ̀rọ̀ yìí ọ̀rẹ́ ọ̀lẹ́ o ọ̀lẹ́ kọ̀kọ́ orí kan gbà ní ọlọ́wọ́ wọn eléyìí àmọ́. àti rí pé kí igi wọ ẹlẹ́dẹ̀ wọjà. ọ̀rẹ́ kí ni nǹkan tó ń pè àti dúró ẹ̀mí ta kí n ṣe fàájì látàrọ̀ ẹ̀kọ́ tó fẹ́ dé tábà wá ronú pé ká wá bẹ́ẹ̀ lẹ́sìn o ò mọ̀ ẹ́pà kì í jáde mọ́. sórí látàná tí mo ti wọnú ilé etí àrò ìmọ̀ tó jí etí àrò tí mo jí gan ìyàwó mi ló búrọ̀ṣì ẹnu mi bó ṣe búrọ̀ṣì ẹnu mi tán báyìí mo ti sùn padà. ó lóògùn oorun ni. ogún ọdún gẹ̀ ebi máa ń jáyé ọlọ́ba wọn ní ìdí bá sì ní gómìnà kan ṣe bí ò bá ṣe lù lílù bí ìbára. sùúrù ilé ayé ìgbà àti pé tábàlà ń lọ bì kan ìwọ ni wàá ní pẹpẹsẹ wàjà àwọn sọ̀rọ̀ kan lé o pẹpẹsẹ ìyàwó ò ṣe nọ́mà o òun bá wí o òun bú o eléyìí ò dáfa ọlọ́run fún ọlọ́run búra and then mo ṣe ń wọ ẹ̀gbọ́n wíwá yìí tó bá di àfàkọ́kọ́ kó má ṣe aya tó lè gbé tó bá tó wá ṣe aya tó lè gbé tó bá dé rẹ́gísírì wà létí mo bìlíf ògùn rè tí wàá pàtó má jọba lóyún. ìyẹn ò máa dùn mí pẹ̀lú kó taya tó yà ó tó ń gbọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ ń sìn ní òun tún lu ìyàwó òun bíi bàrà bọ́bọ́ èmi ti sọ fún ẹ ọjọ́ ẹ tó ń disturb mi pé kí n bá sọ kò sí kọ̀ọ̀kan tèmi fẹ́ bá sọ ìwọ ló ní wàhálà o kò ní gbọ́rọ̀ bó ṣe máa mistreat obìnrin nìyẹn. ayé ìgbà kan ni tó jẹ́ pé táwọn máa lọ bì kan ìmọ̀ àwọn fífún lẹ́yìn ká bọ̀fọ̀ náà ìyàwó mi ó gbọ́dọ̀ jí mi ní 8 punishment tiẹ̀ ló ó gbọ́dọ̀ brush mi kó tó di 8:15 máa jẹ ní 9 tó bá di 9 ẹ̀jẹ̀ tó bá di 10 máa ṣe wá jáde ìṣúra tí má bínú ẹ̀jẹ̀ kí n lọ rẹ̀ káyọ̀ tí máa lọ. aláì àwọn tó pẹ́ jù ìwò dẹ̀ ló gbé ọmọ ọmọ ẹ wọ ọdún méjì àbá tí wọ́n ní méjì àti ọmọ dáa ló máa dùn. ọ̀lẹ́ kọ̀kọ́ orí kan gbà ní ọlọ́wọ́ wọn eléyìí ní àmọ́ tó wà. àdìtú lọ̀rọ̀ yìí ọ̀rẹ́ ọ̀lẹ́ o. Ṣọ́mi. Ma. Ṣé o ń kà mí lóhùn ni? Orí ẹ̀ ò gbé. Sórí ẹ̀ ṣì. Jọ kí ló ń ṣe tó fi tètè dá mi lóhùn? Mo lọ da ilé tí mo gbá lónìí nípa tí mo wá dànù tán ní púpọ̀ mi ò gbọ́ pé ń pè mí. Ọlọ́run ju ẹ. Mo rò pé orin ló ṣì ju ẹgbẹ́ títì. Ọlọ́run ju ẹ ṣó ti gbọ́. Wọ́n bí mo ṣe wà ẹ́, mo jáde. Wọ́n náà ṣàtúnyẹ dírẹ́sì mi pé mo jáde. Ṣé o ti fọ pẹ́tọ́ àlejò? Ilé tí mo lọ gbà kò ní jẹ́ kí lọ pọ̀ mi. Tí bá ti lọ sìn, tó bá ti gbálẹ̀ tán ta, kó lọ fọwọ́ tó wà lókè. Ṣọ́gbọ́n mi, tó bá ti wá fọ̀ tán, kó lọ sí ọjà. Kó dẹ̀ má pẹ́ dé. Ṣọ́gbọ́n, ó ti ra bó ṣe dúró. Ó ti ra bó ṣe dúró kó ṣì dúró. Mo ní wà lọ. Orí bàbá. àdìtú lọ̀rọ̀ yìí ọ̀lẹ́ ẹ̀fọ́ sẹ̀mú tẹ́lẹ̀ kí n bá yín rò mo ti ro sẹ̀mú ó wá ku ẹ̀fọ́. Gbé gbogbo ẹnu ẹ̀ sàn. Ó gọ̀gán o tiẹ̀ lẹ́kọ̀ọ́ rárá, you are very stupid. Orí èèyàn tó jókòó tó bísí tó ń wo tẹlifíṣàn láti kọ́kọ́ kí náà pé ẹ kú jókòó báyìí. Ẹ má bínú mọ́ mi. Mo ní kí n béèrè lọ́wọ́ yín ẹ̀yin lẹ́ni ẹ fẹ́ jẹ sẹ̀mú. Má ní kí n béèrè lọ́wọ́ yín pé mo ti ro sẹ̀mú ìyín ò nira fún mi ṣùgbọ́n ẹ̀fọ́ nìkan náà ni mo ti kó kán àti epo àti omi mo ti wá dà sódì náà má ní sì máa da mẹ́ẹ̀ta papọ̀ ni yóò fi jiná ni òun náà mo ní kí n wá béèrè lọ́wọ́ yín mà. Mo ṣe wá rí i pé kò sí ọpọlọpọkọ lórí ẹ̀ ni. Oh my God, fuck. Ó bó tiẹ̀ ṣe ń sọ̀rọ̀ jákujáku lẹ́nu. Tẹ́lẹ̀ tèmi máa ń ṣe ṣé mo máa ń béèrè foolish question lọ́wọ́ ẹ̀? Mi ò kí ń béèrè náà. Now kò lọ bí ẹlẹ́dàá ẹ̀. Wá jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Tó ń bá bí ẹja, wojú mi. Tó ń bá bí ẹja, kò sí oúnjẹ yẹn kó má dùn. Orí ẹ̀ ò pé. Tí mo rò pé oúnjẹ ti jiná, wọ́n wá bá mi sọ shit mi báyìí. Fọ́kàn ẹ̀ kíní kan bí kan. Bó ṣe rí. ṣùgbọ́n dákun gba ṣùgbọ́n rẹ̀.
ṣó ti ráyé ó tán bí ó tán ó tán bí ó tán ó. ṣùgbọ́n dákun gba ṣùgbọ́n rẹ̀. ó tán bí ó tán aláṣejù ó tán bí ó tán ṣó ti ráyé ó tán bí ó tán. sórí ẹgbẹ́ ṣá irú àwọn oṣù wo ló ń sùn sọ fún mi ta ló sọ fún apọ lójú oorun mo sọ fún ẹ mo ní wàá fáàn mi di 4 o'clock àbí mi sọ fún ẹ torí pé mo ti wá sùn ìwọ náà wá sùn ó yá máa fẹ́ jọ wo tó bá ti bí ẹ dá kí n sùn kí wọ́n náà sùn wàá wá sọ fún mi sùn fún mi ọmọ àgbà fẹ́. ṣùgbọ́n dákun gba ṣùgbọ́n rẹ̀. ìyá ẹ̀ máa ní rọ́ọ̀ṣì jáde láàárọ̀ ẹ̀ máa ní bí nǹkan bíi 5 mo ti wá sókè aṣọ èso mi gba àwọn lébọ̀tà ìjọba ládùúgbò ó mọ̀ káwọn máa wò pé bóyá ó lọ́gbọ̀n àbí nǹkan kan wá ní pé kí n bá fọ́ ó mọ̀ àzìbẹ́ sọ pé ká máa assist ara wa. hallelujah àdúrà mi gbà ó Jésù mo máa yán o àdúrà mi gbà àdúrà mi gbà Jésù mo máa yán o. dúró ó dàbí pé kò kí ń sàlábò èmi ò tí ì lè bìlíìfù ẹ̀ báyìí. ṣé o sì mọ nǹkan tó ń ṣe fún un lè ṣe bá aṣọ ìsàlárí tó ń fọ o mọ bóyá ó yín fìyà jẹnu lé ni. pàdé ẹ̀ rọrọ má fi nà mímì mọ́ jẹ náà kí ló ṣe ẹ̀. ìyẹn lọ sójú ogun ó lóun pa èèyàn 6 ó wá déwájú tálẹ̀ ó wá tẹ wọn dìé 6 kó o ti mọ̀ pé kò sí lọ́nà ọ̀rọ̀ ẹ̀ náà. bò pàdé ẹ̀ báwo ni peter lọ́wọ́ sùn yẹn àbí. ọ̀pọ̀lọ́ níta bá ti sọ̀rọ̀ débi lùkáfù sẹ́ẹ̀rí bí yín èmi ò ní lè lọ. má gbé yẹn wá rárá ẹ̀rí sì ni má gbé yẹn wá. òbẹ́ẹ̀bì èyàn tiwa ìyàwó èyàn tiwa àwo tiwa máa gbé sí ọ̀rẹ́ wa lọ́rùn ọkàn á balẹ̀. Ọlọ́run mo máa rí tọ́jú ọ̀rẹ́ wa lára ẹ̀kẹ́ ló ń fine ló ń fresh yìí. bọ́dà mi ṣe ń tọ́jú ẹ̀ ló ń tọ́jú ọ̀rẹ́ mi ń tọ́jú ara wọn ní into him pẹ́sipẹ́s. Yọ̀mí ṣé ọ̀rẹ́ pé ọ̀rẹ́ ti náà ṣé ọ̀rẹ́ pé ọ̀rọ̀ ti kópa ìgbẹ́sẹ̀sọ̀n lé. lára mo kú 4 ni mo ti fọ mẹ́rin méjì tó kù ní. irọ́ o mind you nígbà tá a débi lẹ́ẹ̀kan Yọ̀mí sọ fún wa pé ìyàwó òun jáde ló yẹ kó máa assist ẹ̀. ara mi ò sọ pé mọ mi jáde o mi ò ní mọ mi jáde o mo ní mọ mi wà nílé ni mo sọ fún yín o. orí ó ń pa ọmọ mi. ṣùgbọ́n dákun gba ṣùgbọ́n rẹ̀. wọ́n ń pariwo kálọ ṣé oúnjẹ tó fẹ́ lọ jẹ ń bà bó sí tó fẹ́ lọ mú bẹ́ẹ̀ ló ká ẹ lára ni ó ṣáà ń pariwo kálọ. èmi ti múra sísítà mi èmi mi dẹ̀ sì wá bìbẹ̀ yẹn. ó ní ayé lára fún mi jálọ. sista dẹ́. kúnlẹ̀s. ẹ̀yin wa ìkújọ mẹ́ta. kí ló ṣe láàrin ewu lọ́sàn-án. ẹ wo àǹtí ẹ ti rí wa o ọ̀rọ̀ wà ní mà. ẹ kò sí. wọ́n já wọlé. a lè wọlé o ṣáà pé mo ti múra ń sìn mo lọ sí pàtí ni kò já jókòó síbẹ̀ kò jẹ́ ká sọ̀rọ̀ dàbẹ̀ sí. sista ọ̀rọ̀ Yọ̀mí ni ọ̀rẹ́ wa o. Yọ̀mí àbúrò mi. àǹtí àpè mẹ́rin mẹ́ta náà ni wà èmi òwò last àtòun sista orí tó yẹ kí n fi máa ríran ẹ ti fi ń tẹ̀lé ẹ ti ń sùn gbẹ ẹ ti ń sùn àǹtí Ọlọ́run mo fọlọ́run búra wọ́n fẹ́ bà Yọ̀mí jẹ́ ìyẹn ìyàwó ẹ̀ láàárọ̀ àbàfọ̀pátá tó bá dọ̀sán àfọ̀kọ́mú lọ́tọ̀ tó bá tún wá di ọwọ́ alálẹ́ á tún máa hewédú sista ayé mi ti bàjẹ́. Yọ̀mí àbúrò tèmi. kọ pé méjì mẹ́ òun nìkan náà. ó fọ pátá ó fọ bra Yọ̀mí fọ pátá obìnrin. tí bá wá sọ fún mi pé gbogbo nǹkan tó ń sọ yìí kọ́. ẹ wo kí tiẹ̀ lẹ́ ń sọ ẹ̀dùn ló ń fọ bra ibílẹ̀ ìjòkó sí ọ̀rọ̀ tó fi mú àwa odidi baálé ilé báyìí tá a fi wá bá yín ẹ ti mọ̀ ẹ́ kó lágbára nìyẹn ó ju brown lọ o àǹtí kò sí kọkọ ju pé kẹ wá solution sọ̀rọ̀ tó wà ńlẹ̀ lọ o torí ọ̀rọ̀ yìí ó ti wá lágbára ju nǹkan tá a lè ṣe lọ. síbẹ̀ ṣe lẹ́ẹ̀gbọ́ ẹ̀kọ́ ó ń ya ẹ̀mí lẹ́nu ẹ wo ó yẹ ká kẹ́ tètè wá àkọ́ṣe sí ni o.
ṣé òun wò mí lábẹ́ ṣe bí bá pásítọ̀ tó ń pa ẹ̀ka lọ pátí mọ́ ibẹ̀ là ń lọ direct ṣé bẹ́ẹ̀ lọ́nà lọ nọ́ọ̀sì. Sister. Jẹ́ kájọ máa lọ. Yọmí. Mami. Ó ní ṣe kíá fún mi sí kó ṣe kátó àṣẹ bẹ́ẹ̀ kó kúrò bẹ́ẹ̀. Ìwọ ọ̀lẹ òṣì kó sì kankan tó mọ̀ ṣe owó yẹn ṣọwọ́ gẹ́gẹ́. Ọ̀lẹ òṣì oníra. Òun náà ni mo ń ṣe mọ́mí. Kí ni mò ń wò yìí? Yọmí. Kí ló ń ṣe? Òun játa ìyàwó ẹ̀ dúró sí ibà òun kun powder wọ́n játa. Ẹ ká sọ̀rọ̀. Ẹ jọ ẹ kíra yín mà. Èwo ń ṣiṣẹ́ kan lọ́wọ́ èmi náà dẹ̀ ń ṣe léṣe bó lùrán la jẹ́ fúnra wa. Iṣẹ́ wo ló ń ṣe o? Wọ́n yẹ rí i pé mọ mi múra lọ́wọ́ ni. Ó ń múra sóò wá fẹ́ bá játa. Wọ́n wá ń játa ojú kò síbi òun játa àbí òun múra lọ́wọ́. So òun trat lọ sí patí kọ́ ló ń trat ṣe yẹn. Àǹtí mi ẹ sì wá sọ gbẹgbẹ dànù ẹ sọ kó kúkú di iṣẹ́ kí ló wà nù kí n bá ìyàwó mi játa bí n bá já tán gan èmi ní ti fi wíwá yín bu ẹ báyìí ọlọ́ báyìí ní ìyọ sí tí ń bu ẹ yín sì bá dín tàláì sí ń gbé sí lẹ́nu kó jẹ bá a ti ṣe lé wa nù. Bíbélì gan sọ Àlùkùránì sọ pé ọkọ àtìyàwó olùrànlọ́wọ́ jẹ́ fúnra wa ìgbà tí ìṣerú. Wọ́n fi wá ń játa tíyàwó ẹ̀ jókòó sí bíbá yìí tó ń kun powder. Kí ló jọ yín lójú bíbẹ̀ ṣé bó ń ṣiṣẹ́ ìmíràn ṣiṣẹ́. Yọmí. Ṣé o ò ní ṣe kí akọlọ kó pint menstruation yẹn kó o fọ fún mi sísìn àbí kí ni iṣẹ́ bẹ́ẹ̀ tó ti ṣe tán tó kàn jẹ́ kéésì máa bẹ́ẹ̀ lórí iṣẹ́ imagine wọn ní ṣọ́gbà wọn. Ẹ wo mo ní sáré játa ìtàn ní kí tó lọ fọ pint menstruation yẹn ni. Ó sì wá yé mi báyìí. So gbogbo nǹkan táwọn ọ̀rẹ́ ẹ̀ ń sọ òótọ́ ni àbí kò òun játa òun fọ pátá òun fọ bra fún ilé onídọ̀tí. So wọ́n sọ bẹ́ẹ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀ ó ti yé mi àwọn gbogbo àwọn fámìlì pátápátá ló máa gbọ́ sílẹ̀. Burúkú làwọn tó ń sọ kankan fún yìí kí ẹ dákun ẹjọ́ o ẹ̀yìn ara kí ni nǹkan tí mo ṣe tó jọjú nìsín mò ń báyàwó mi lọ́ta yín ti wọ ẹ̀ kí n ti ta láìsí lẹ́nu agbábọ́lá ta jẹ lánàá sí mi ìmòró mọ́mí ẹ wo ẹ ṣe àbíkọ́kọ́ lọ kó pàǹtì mẹ́ ṣẹ̀ṣẹ̀ yẹn kí n kọ́kọ́ fọ̀ náà. Orí ẹ̀ pé bó ṣe ṣe yẹn gbogbo ló dáa. jáwé pépé omi mọ àgbélò lọ mo fi jáwé tẹ̀tẹ̀ o omi mọ tẹ̀mí ti o mo jáwé àwọn ìyá níbo ni ẹ̀gbọ́n mi ẹ̀ka kàrọ̀ sí òsì. lórí ọ̀rọ̀ Yọ̀mí Yọ̀mí mo ṣe wá. ọ̀gbọ́n kí ló ṣe èmi ló ṣe Yọ̀mí. ṣáìdì mo wà ní làwọn ọ̀rẹ́ wa bá mi gbé yẹn pípẹ́ sẹ́ o Yọ̀mí fọ pátá òun fọ bra wọ́n ṣe kíkọ́ ni Yọ̀mí fọ pátá wọn ní tó bá dá ń gbà yẹn o kò jẹ́ ká débẹ̀ nígbà tèmi náà máa fojú ara mi débẹ̀ tí mo máa rí ibi eléyìí mo bá bá Yọ̀mí tí Yọ̀mí ń játa ojú méjèèjì báyìí níyàwó Yọ̀mí tuntun sọ fún Yọ̀mí pé kí Yọ̀mí wọlé kó máa bá wọn fọ pátá menstruation. ẹ dákun dúró náà ọmọ yìí ṣé ọ̀rọ̀ tó ń sọ yìí ó sì dán lójú àwọn fojú rẹ méjèèjì. ó dá mi lójú méjèèjì lélẹ̀ tí ẹ fi ṣẹlẹ̀. ṣé nǹkan ti ṣe eléyìí ti fẹ́ sungi ọ̀dà mẹ́ mẹ́rù bá kòkè tó kalẹ̀ ó tún níbi ìkàrà gbé sí ó ti fẹ́ lórí rẹ̀ nù ṣùgbọ́n àwọn ò ní gbà torí àwọn bàbá Yọ̀mí àtàyà rẹ̀ wọ́n dá sí wa torí pé ẹbí kan náà ni wá àwa ní wu ọmọ wọn ràn ká yí ọmọ wọn bàjẹ́ lónìí ni wọ́n sọ fún pé bọ́ bá ló ń gbọ́n àgbọn bẹ torótoró alápàǹdẹ̀dẹ̀ ọkọ́lé agbèrè méjì ayé wọ̀run ajíwẹ́dù ẹ̀sìn mi kò gbúdọ̀ wẹ́tí ẹ̀ láàdì gbẹlẹ́gẹ́dẹ́ bá taná yí kóká gbogbo náà sì takùn gbọ̀rọ̀ jáde wọ́n jẹ́ òye pé gbogbo nǹkan tó bá lò fún Yọ̀mí lónìí ọ̀pọ̀ wọ́n sọ fún bẹ́ẹ̀ pé èmi ò kẹtìrì mọ́ wò ọmọ yìí ìṣòro ìṣọ́ lónìí ni wọ́n jẹ́ òye pé bọ́ bá gbé ẹyẹ mi ẹ wo ẹyẹ ó bẹ ẹyẹ ṣeré ẹyẹ ó tù yẹ ẹyẹ. ẹwà ayé o ẹwà ayé o. bẹ́ẹ̀ni fún ọgbà bí ẹni àná ìṣẹ̀lẹ̀ ìjẹ́ lára rẹ̀ a máa sọwọ́ bí ẹ̀jẹ̀ ọ̀lẹ́ òṣì. mo jáde òkú tó dé mo ti ṣiṣẹ́ ẹlẹ́tọ̀ ni o. mo ti ṣe tán. ẹ káàárọ̀ ẹ fẹ́ kọ́ mi ẹ káàbọ̀ sá. kí mo wọ yìí. ẹ káàbọ̀ bàbá kọ́ mi. kò gbé kọ Yọ̀mí orí ẹ ti burú ni àbórí ẹ sanu ìyàwó rẹ jókòó ìwọ sì ń gbalẹ̀ kí ló ṣẹlẹ̀. àǹtí mi kí ló dé títí ò ká yín lára àbójọ ò lè mi wá sí ilé ọ̀dọ̀ yín tí wọ́n ṣe tó àbí bó ti jẹ́ pé gbogbo bọ́kọ yín ṣe jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ tó jẹ́ pé inú ilé rẹ̀ máa jókòó sí lẹ́yìn kẹ́kẹ́ tọ́jú ọmọ kẹ́ ẹ jókòó yà padà sínú ilé kẹ́ ẹ mọ bá wọn aládùúgbò tọ́jọ́ ṣé mo kọ̀m̀plẹ̀ fún yín rí ní tẹ́ wá ń ṣe ilé ọkọ yín ẹ ti wá sí bí àǹtí mi kí ni problem yín ẹ wo ẹ ti wọ́n lẹ́yìn kan náà rù mí o kí ni problem yín ẹ sọ fún mi náà. Yọ̀mí orí ẹ ti burú ni àbórí ẹ sanu ìyàwó rẹ jókòó ìwọ sì ń gbalẹ̀ kí ló ṣẹlẹ̀.
olórí ẹbí mo rí yín iṣẹ́ gbénárù ni àti pé kí kí ni. mo rú fìtílà ni. ẹ wo àbíkẹ́ ló fò. ẹ wo olórí ẹbí ẹ wo ẹ jẹ́ sọ fún yín káàtì á pé ikú ti pa àwọn tó jẹ́ bí àwọn tó ń já síwájú yín lágboolé wa ṣé torí pé wàá jọmọ kékeré ẹ fẹ́ fi yín so lórí ẹbí sóyìn òní ọ̀nà nìkì kò ní kẹ́ mọ́ ní làákàyè. pé kí àwọn rẹ̀ jókòó wá ní ọmọ balẹ̀. kí ló ní bẹ́ẹ̀ ẹ wo pé sẹ́rí kí ìṣẹ̀lẹ̀ lásán lẹ́ni tí mo gbà o abọ́ yìí tí mo bá ti gbálẹ̀ tán níṣẹ́ abọ́ yìí òní màá fọ̀ tí má sì ti wá fọ̀ tán tẹ̀sí fẹ́ bá mi sọ̀rọ̀ tójú òkan yín mo fẹ́ ru àmàlà fún mọ́mí ṣùgbọ́n ẹni tí ó kàn wá mẹ́ ni pé ẹ ní jẹ nínú àmàlà o mọ́mí nìkan ni ó jẹ o. bíyàwó rẹ bá ní gbogbo ilé báyìí pé kò bẹ̀rẹ̀ sí fọ́ náà ọ̀bọ̀ ta ọ̀lọ́gbọ̀n kàmi wá fún ọmọ fún. ó yá ṣiṣẹ́ kí a tún gbèsè tàbí bẹ́ẹ̀. mújò bá rọ ìrì ògbódò sí. bàbá ìwà sísí iṣẹ́ sí ìyàrá ẹ̀wọ̀n problem tẹ́ bá nílé nìkan lọ fèsò ẹ̀ ló wá bí ká máa ṣọ trash ẹ̀ ṣẹ́ ti gbọ́ tẹ́ bá kọjá yẹn níbi tẹ́wọ̀n yẹn máa miss babes yín máa wọ nílẹ̀ máa wọ́jú yín. wo jẹ́ sọ kí ni kan fún ọ bọ́ ọ bá mọ̀ mí ni ò ní sọ́sọ́rú ẹ̀ sọ̀rọ̀ irú yín mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ tó kójú mi jọ́ni tó bá tó fi ọwọ́ kan lẹ̀ mẹ́wọ̀n wọ́n sọ pé ní ọba ní ọfọ ọ̀kan lẹ̀ wọ́n sì gbé sí lóye èmi wọ́n sọ bẹ́ẹ̀ gbogbo ojú tó di ọmọ lónìí ni wọ́n tu ọ lẹ̀ bẹ́ẹ̀ ni torí kan ẹjẹ́ pé tó lóun parí ò lè parí àtúkọ̀kọ̀ tó lóun padà ò lè padà ó yá o akígun kíkà kọ́ ni akígun ọ̀pẹ̀ kákọ̀yàn ìpàdégún àtòrò ọ̀dọ̀rọ̀ alákejì gbogbo bí kíbi tó bá tó ọjọ́ yá kálára rẹ. àǹtí mi kí lè wá sí nílé ọ̀dọ̀ mi láàárọ̀ yìí olórí ẹbí Mary ayé ẹ̀fẹ̀ bàjẹ́ ni kí ló ṣe gbogbo lẹ́nu lé ẹjọ́ bó ṣe lọ́wọ́ ẹ̀ amukumẹ́kọ̀ òkunu akérèdà arábìnrin dákun èmi ni ọkọ rẹ ṣe fún ọ tó fi jẹ́ pé irú ìdájọ́ ilé ló ṣe fún. bàbá ẹ wọ ẹbí èmi náà kọ yọmí náà fà á. àtọ́nù ni ńlọ́pọ̀ lápànìyàn wọ́n ti nù ní láti inú ẹ̀jẹ̀ ni wọ́n ti ń rọ́bí abẹ́ orí. kálára ṣọ́ra o kò sẹ́nìkan fẹ́nìkan sẹ́nìkan fẹ́nìkan ayẹlẹ tẹ̀gbọ́n tàbúrò ẹ̀ ṣọ́ra o. ayẹlẹ wọ́wọ́ wá ayé o wọ́wọ́ wá ènìyàn wọ́wọ́ wá ènìyàn wọ́wọ́ wá ayé o. bí mi ò bá rí mi ò ní ọ̀rọ̀ yìí lé ayé wá kan bóbó tí kan bóbó ẹnìkan ẹni tó lè rọ ló fi kú pa ní nínú ayé tẹ̀lé tọrẹ ẹ ṣọ́ra. ọba tá a pa nítorí ẹ̀ṣẹ̀ mi ọba tá a kàn nítorí mo mọ̀ pé mi wá fún ọ. bàbá ní orúkọ Jésù bàbá ní agbára ìgbà Jésù àpáta ayérayé ọlọ́run ìmọ́lẹ̀ ọba tó lọ kán ní kéṣe àárín ìlú àlá ọba lánàá ọba lónìí ọba lọ́jọ́ gbogbo olúwa mo dúpẹ́ nítorí pé o jí mi sí ìmọ́lẹ̀ àlá nítorí pé wàá tún jẹ́ ọkọ mi náà sí ìmọ́lẹ̀ àlá olúwa gba ọpẹ́ olúwa ẹgbẹ olúwa tó ní kò pèsè jíjẹ nínú wa ó jẹ́ kí ibi ó bá wa olúwa ẹ ṣé o bàbá gbogbo fún gbà yín wa ní orúkọ Jésù Kristi olúwa wọn á bẹ̀rẹ̀ fún gbogbo ìṣẹ̀tì àti ṣe olúwa gbogbo àti nídìí wa olúwa dáríjì wa olúwa dáríjì wa olúwa dáríjì wa olúwa ẹlẹ́ṣẹ̀ wa olúwa ìwọ lọ́ba rí afẹ́ ìjẹ́ pa ẹ̀sìn rẹ olúwa ẹ̀fẹ̀ ìjẹ́ pa ẹ̀sìn wa rẹ olúwa ẹ̀fẹ̀ ìjẹ́ pa ẹ̀sìn wa rẹ ní orúkọ Jésù Kristi lórúkọ ní 4:30. ọkọ mi mo ń gbàdúrà dájí ni àdúrà dájí tẹ̀lé wọ̀n yẹn ó dáa gan ẹ̀wọ̀ yìí ni màá pọ̀ lórí mi báyìí kájọ gbàdúrà pọ̀. ọ̀rẹ́ ti yé mi sọ pé tí mi bá ti lọ iṣẹ́ ilé náà ni wàá wà tí yóò bá tẹ̀ níṣẹ́ kò sí nǹkan tí ò kí n fún yàn tí ò kí n ṣe yàn tí yóò bá tẹ̀ níṣẹ́ kò sí nǹkan tí ò kí n fi yàn ṣe mo ti mọ̀ nǹkan tí màá ṣe fún ẹ. ẹ wá jọ èmi kájọ gbàdúrà àdúrà dáa àdúrà dáa ẹ wá kó mi máa bọ̀ ẹ wá kúnlẹ̀ bíbá ká gbàdúrà sọ́nà àdúrà dáa o àdúrà dáa ó yẹ dídú ní ẹ máa ṣàmì ni o olúwa olúwa Jésù láàárọ̀ kùtùkùtù Jésù ẹjọ́ torí pé mo gbàdúrà ẹjọ́. tẹ́lẹ̀ jọ èmi àbí kí ló sọ
kí ló fẹ́ fi gbèsè ayé ẹ̀ dá lára ìwọ sì wájú ọmọ tí ò lẹ́kọ̀ọ́ báyìí síbí ìyáálé mọ́ rẹ̀ tán ló tọ́jú ẹ̀ ìyún ìyá dèbò síbí dèbò ìtọ́kọ rẹ̀ lẹ́nu síbí mo sọ wọn pé mo ní tọ́ bá ti fẹ́ gbàdúrà láàárọ̀ ọkọ̀ jẹ́ ó tágo 10 àánú ìyáálé mọ́ rẹ̀ sì ní í ṣe mí o síbí mo mọ́ gbọ́ bí dèbò sì mọ́ sọ sọ́kọ rẹ̀ irú kí ni wọ́n fẹ́ yà síbí mo sọ wọn pé tọ́ bá fẹ́ gbàdúrà bíi 10:30 ní kó mọ́ gbàdúrà tọ́ ọ bá sì lè gba mẹ́ta jẹ́ kó di bí ẹlẹ́nu tó rùn fẹ́ yọ ìgbà làwọn mọ̀láìkà tí mo sáyìn ṣáájú àṣìṣe mọ̀ ń jáde ìwọ ti fẹ́ jọ ọmọ tí ò ní wọ́n wáyé. àánú ìyá àdìgbò ní ṣe mí. dìde síbá sọtìdì bíyà. gbogbo sí ya para ya pẹ̀lẹ́ para. jẹjẹ sùn tó kí ni mo fi kàn kí ni mo fi kàn ya o ti ṣe tó bá ń jẹun ẹlẹ́yìn kò lè mọ àfọ́jú ni tó bá mọ̀gẹ́ tó rẹwà kò lè mọ rárá. ìpẹ̀lẹ̀ tí máa jẹun ni. yóò sáré para mi síjọba lọ́rùn tó bá ti wù yẹn nìyẹn tí wọ́n ń jẹ ayé tó bá wù yẹn lọ́ọ́ bá mi gbé wá jẹ́ kí n jẹun. tó bá ń jẹun ẹlẹ́yìn kò lè mọ àfọ́jú ni báwo ló ṣe tó bá mọ̀gẹ́ tó rẹwà kò lè mọ rárá òkùnkùn ọ̀dà má sọ mí sókè ọ̀sán Ẹlẹ́dùà ojú lọ bára òkùnkùn ọ̀dà ẹ̀dá mi gbọ́ ẹ̀tẹ́wọ́ àdúrà ara yẹ ká má fọpá rìn ènìyàn burú nínú ayé wọ́n lè pọ̀pọ̀ mẹ́kọ̀ọ́ fún ní rẹ̀ ní ayé ní dọ̀wọ́ rẹ̀ àgbàdo àtẹ̀bí ìgboro máa ní ìdí tí ò ní ẹ̀ bàbá ní orúkọ Jésù bàbá ní agbára ẹ̀jẹ̀ Jésù Olúwa oúnjẹ tí a fẹ́ jẹ ìlú ìyá sí mímọ́ Olúwa jẹ́ kó sí omi ara àti ẹ̀jẹ̀ ara lórí Olúwa pèsè fún àwọn tí ó ti gbèdé ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà àmín Jésù. Kí ló dé tẹ́ ti jẹ gbogbo ẹyin tó báyìí ẹ̀jẹ̀ jẹ́ gbogbo oúnjẹ tó kọ́ tó di pé mo gbàdúrà tó wáyé. oúnjẹ bíi tí mo méjì ṣé oúnjẹ ní búrẹ́dì ló ń jẹ ẹyin ni mo jẹ. kí ni kò tẹ́ ń bá mi sọ ẹni sọ pé mo ní ká gbàdúrà ká tó jẹun ni mi ní ká gbàdúrà ká tó jẹun. ṣé ó yẹ kẹ́ ti jẹ ikú tó gbọ́n gbàdúrà tán ni wọ́n ti ń wà báyìí wá tẹ́ ń wù yóò já mi ò láìkẹ́ o wá tẹ́ ń wù yóò já o. Mary mi ò fẹ́ wàhálà o tó bá wọn pé ẹyin wù ọjẹ lọ sí kídìn kó lọ dí ẹyin mi. èmi ọlọ́mọ àjẹ́ látàrọ̀ tí mo ti dá látàrọ̀ ẹ wá sọ pé mi ò lè dáná pọ̀ mọ́ tirẹ̀ mi. sọ́ọ̀bà ìdáná kankan tán parí nù. kódà òjò jẹ mẹ́ta tó kù nù. jẹ́ alájà lóṣù alọ kówó rọ̀pọ̀ ọ̀gbọ́n sí náà ọ̀gbọ́n fani lásọyá káàtì wàá gbọ́ táwọn ọmọ táwọn ọmọ ní street lẹ́gbẹ̀ẹ́ gáàjì táwọn mọ́lẹ̀ káàtì gbọ́ tiwọn ó lè ní tá a ti pàdé lọ́nà ilé ìjọsìn. Olè ti ń dábọ̀. ṣùgbọ́n ẹ̀yin náà ti rí ìmúra mi ṣọ́ọ̀ṣì mo ti ń bọ̀. Ó dáa o mo ti dé látàárọ̀ mo sì ibi tí ń pa mí mi ò rí kankan tí ń fi sínú mo sì ti wá oúnjẹ tó ti ṣe kalẹ̀ mi ò rí pọ́nú ilé kọ́ bá ń gbóúnjẹ. ọkọ mi ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé tá a bá ti ní program church bẹ́ẹ̀ yẹn tí bá ti lọ program church tí bá ti dé màá ṣe wàá dáná fún yín but ẹ má bínú ẹ jẹ́ kí sáré lọ bá yín. wá pé ọlọ́run tó lọ sí chọ́ọ̀chì gan ó sọ fún yín pé ọkọ báyìí ló lórí aya ṣé làákàyè tiẹ̀ ò sọ fún pé jẹ́ kó dáná fún mi kó tó jáde ó dà kó wálé o ìṣẹ́jú méjì péré mo fún ọ kó wọnú ilé kó gbóúnjẹ fún mi níta báyìí kí n sì jẹ láìsí yín o èṣù ni o. ọmọ ẹjọ ẹ má jẹ́
ká gbèsù láyè èṣù lélẹ́yìí ẹjọ́ ẹ má jẹ́ ká gbèsù láyè ṣé ẹjọ́. àwọn gbèsù láyè àná. ìgbà tẹ́ ti fi gbogbo ara ṣe tẹ́ ti fọwọ́ ṣe gbogbo ẹ̀ ṣe tí mi ò ti ìlú yẹ pé kò ti yé mi ṣé bí mo ṣe wà yìí mo wà nínú àwẹ̀ bíi ọlọ́jọ́ mẹ́ta because mo ń gbàdúrà ogun èṣù ti wọnú ilé yìí ogun èṣù ti wọnú ilé àárín wa ń dàrú àánú ọ̀rọ̀ ìdòwò torí mo ṣe ń àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mẹ́ta fún ara mi kí n máa gbà kọ́lọ́ lè bá wa ṣẹ́gun ẹjọ́ ṣẹ́rí má wà bí ọ̀la òun àbí àpá tó bá ti parí. jọ Mary mo ní question méjì kan tí mo fẹ́ bi sọ fún mi ta ló fún ọ ní access àti gbàwẹ̀ nínú ilé abọ́mọ̀ pé lẹ́yìn ọlọ́run mi ló ti kù nínú ilé bẹ́ẹ̀ ni ṣé ọ sọ fún mi kan tó gbàwẹ̀ àníkéyìn kejì ọ ní èṣù ti wà nínú ilé jọ sọ fún mi o kọ́nà wo ló wà àti pé gan digital camera wo lọ fi wò tó fi mọ̀ pé èṣù wà nìkan digital camera wo lọ fi rí sọ fún mi. ṣe irú kìrìsìtẹ́nì òdodo tíbi kan bá ti ń dàrú tí bẹ́ẹ̀ ò tòrò tó jẹ́ pé ìjà ní lójoojúmọ́ ogun èṣù ló wà àárín wọn yẹn torí ẹ̀ ni mo ṣe gbààwẹ̀ àti àdúrà tí mo gbà yìí ṣe ti bọ̀ ẹ má bínú. Mary inú ìyá àdìgbò lè dùn kí n bá lù ọ báyìí sí dandan ni kí n mọ lù ọ bí aṣọ òfin ni ọmọ mi ò ní lọ lọ́wọ́ rẹ̀ máa bọ̀ wí. ẹjọ́ tó ti bẹ̀rẹ̀ ẹjọ́ ẹ má nà mí pa ẹjọ́ ẹ ṣàánú ẹ má nà mí pa. ọtí ní nǹkan náà ọtí mo bá sọ. ẹjọ́ ẹ má bà mí jẹ́ ẹ mọ̀ sákìrì ẹ má bà mí jẹ́ ẹ má bà mí jẹ́ ọlá ló máa pa mí. kí má má fọwọ́ fàjà ń bá fúnra kí má fọwọ́ fàjà ń bá ṣírí ayé dàpọ̀ mọ́sùn mọ́tò ọlọ́run ní fìyà yọ ìrìn jẹ́ ń pè nílé ọkọ̀ ilé ẹ̀kọ́ náà nù ọlọ́run ní fìyà yọ. Mary wo ló dé kí ló sọ ó ṣubú ni. ó ṣubú ọkọ rẹ ni o lúlù ni bí àlùbami tó bá bó ṣe lù tán náà ló jáde tó lọ fi sẹ́wọ̀n á jọ pé ẹ bá tètè rìn ni ẹ bá pàdé rẹ lójú ọ̀nà. n ló lu tí gbogbo ara rẹ̀ dáràn jẹ báyìí ọ̀dà mo ti gbọ́ ibi ní ọba mi. ẹ jẹ mí o. ẹ ṣé mo dúpẹ́ o ẹ máa lọ sí ibi ìlọ́kọ̀ rẹ̀ ó dé bá mi wọ́n wá ní ọmọ mi báyìí ibi ni ó dé bá mi. àwòsọgbọ́n ọ̀dọ̀ rẹ ni mo wá o kọ́ ṣàánú mi o ọmọ rẹ ni mo mú wá ojoojúmọ́ lọ́kọ rẹ máa ń lù bọ́ bá sì lù fáá àbíkó lọ́sibítù. tó fẹ́ sí wọn lóògbọ́ ni. èè mọ. àmọ́ ń fèkú yé bàjá. ẹ dákun ẹ ṣàánú mi ẹ má jẹ́ ọ̀pá mọ́ lọ́wọ́ ọgbọ́n tó bàbá ń dá sí i torí pé ìfẹ́ tí mo fẹ́ màmá rẹ̀ títí tó fi dojú kú mo sì fẹ́ràn ọmọ yẹn náà púpọ̀ bá torí n ò bí mi kó o dákun kó o má jẹ́ wọ́n bọ́ mi lójú àkókè ṣàánú mi. Daddy mi ò láì gbọ́ tẹ̀ ṣe fún mi yìí o. kí ni mo ṣe.
kí lè ṣe. Kí ni mo ṣe tẹ́lẹ̀ fún òṣèré? Ìgbà tẹ́ fi wá sọ́dọ̀ mi ẹ sọ wípé ẹ máa mú mi jáde èmi rò pé bóyá ẹ máa mú mi lọ sọ́dọ̀ àwọn fámìlì ọkọ mi ni o wípé kó má mi bẹ̀ pé kó má nà mí mọ́ ẹ wá mú mi wá sí irú bíbá yìí tí ẹ dẹ̀ mọ̀ pé Christian òdodo ni mí ẹ wá mú mi wá sí bíbá yìí ẹ ti yẹ kí n máa mú máwọn ènìyàn Jésù mi ò láìkí irú kan báyìí ẹ mú bóyá kí n máa lọ. Àjà wọ́rọ́wọ́rọ́ àìpariwo lé àbọ̀ rẹ̀ àti ìpariwo lé àwọ̀ iṣẹ́ orí. Mẹ̀bí bíbélì ọ̀hún náà ló fìdí rẹ̀ múlẹ̀ pé ká fi ti Késárì fi ètí ṣe Késárì. Ẹ̀yin màjèsí wòye sí akéwé báyìí. Ọ̀tọ̀ láyé Mùsùlùmí, ọ̀tọ̀ láyé Kìrìsìtẹ́nì, ọ̀tọ̀ sì láyé àwa oníṣẹ̀ṣẹ̀ṣẹ̀ báyébáyé. Àgbàdo Olódùmarè kó lé ayé lọ́wọ́. Lọ́jọ́ kìíní náà táwọn ìyá mi ẹlẹ́yà àgbààgbà mẹ́ẹ̀ẹ́dógún tó ń bẹ lójú fẹ̀táǹtì kọ̀lẹ́ ọ̀rùn bọ̀ wáyé ayé. A lè pé kọ̀sọ̀ dòwú, a sì lè pé kòrò dọ̀sán, kò sí tà ní ṣe. O ò ṣe é ṣe mẹ̀dọ̀ kó o fara rẹ balẹ̀. Ìhà yín tí bàbá rẹ mú ọ wá sórí ọkọ rẹ mú ní kọ̀rọ̀ lè gbé wá ni àbí nǹkan ọmọkùnrin rẹ kò fira rẹ balẹ̀. Láti ìgbà tí bàbá mi ti ń bẹ láyé ìfapọ́nlé ọ̀gágá mi nìkan kò kò kiri má wọ ọ̀run rẹ̀ tó ti sáláìsì tó ti fi sẹ́ẹ̀lì mi lọ́wọ́ ìyàwó sọ pé òun ò ṣe láti dìde bàbá mi ọ̀run rẹ̀ òun sì ó ní iṣẹ́ kan tí wọ́n fún iṣẹ́ tó lágbára ni ọlá bó o ṣe jẹ́ sí bàbá mi gbà ń bẹ láyé tó o sì ti kọ àwọn náà sí èmi ọmọ rẹ̀ náà ọmọ gómìnà kò ṣiṣẹ́ òun fún owó ńlá ló sì gbé lẹ̀ àmọ́ torí tí ọ wọ́n fún ní iṣẹ́ náà sọ ti gbọ́. mọdé kíní kan ni ò yí ọ pé dúdú ní ìjọba ńlẹ̀ mọ̀ dúdú rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ ní ìjọba ńlẹ̀ mọ̀ rẹ̀rẹ̀ kò dúdú kò funfun ní ìjọba ńlẹ̀ mú kẹfun dúdú tí ń bẹ lọ́dọ̀ ọkọ rẹ tí fi ń nà ó kà á funfun bẹ̀ ó sì po bìrìkòtò ó tẹ̀ mọ́lẹ̀ sí ọ kedere mò ń bọ̀ ìṣẹ́ ńlá gbọ̀n ní bọ́ni ẹ̀ múre oògùn rẹ abẹnú gọgọ ó ṣá ọ ní òjẹ sókí báyìí lọ́bẹ̀ ògbì títì tí ló máa fi sínú oúnjẹ rẹ tó bá sì ti lè fi ṣí òbúrẹ́ dẹ̀rọ̀ ẹ̀rọ ló bá dé. Màdé ẹ wà láfẹ́ àwájú oògùn rẹ abẹnú gọgọ ó ṣá ní òjẹ oògùn tí ò bá gbé ajẹ́ pé wé rẹ̀ ló kún bàbá mi ò ṣàṣetì rí ìyàwó sọgbọ́n òun sì ní sàṣetì gbà lọ́wọ́ mi máa dé yìí kéékèèké báyìí ló máa fi sínú oúnjẹ rẹ̀ tí ó máa Adé yóò ní kíá tó ń bẹ lára rẹ̀ bí ò bá sì ní kíá bó ni ó sì lò ń tà fún ìkíyà gangan ni ó fi lò ó ní tí wọ́n ṣe bọ́ ọ̀wọ́n rí o àtúfọ́ àtẹ̀gígiri ilẹ̀ ló bá múlẹ̀ lọ́jọ́ sí ẹni bá tẹ̀lé ìkìyà ìbẹ̀rù kójó ìmàdébọ̀ olúwa rẹ̀ nẹ̀. Ibikíbi tí àjọ ọ̀rá bá ti sọlẹ̀ sí ìkìyà ní ìkìyàrá o ọ̀wọ́n yẹ́yẹ́ kárí kótó fẹ́ náà lọ. Àwọn sọgbọ́n mo máa dúpẹ́ o jẹ́ kí n bọ̀ wá. ọdún fún un. ẹ wo òbí ló máa jáde o ó máa jẹ́ kí ló jáde. sẹ́ẹ̀rì tá a máa sọ rí ìkẹlẹ́gẹ́ lóbìnrin nígbà tí wọn náà mú ìyàwó rẹ̀ tó sọ di ọ̀pọ̀ ṣe báàgì tó bẹ̀rẹ̀ sí ìlú ìlú ó mọ̀ pé yóò nà sẹ́ tàwọn kọ ní kọ̀kúkọ̀ àwọn obìnrin bó ṣe wà kò sí gbogbo wa pátápátá la lálébù lára àlébù ara wa á mọ̀ fojú fòónù ni tó tá a bá ní pé bí ejò bá ṣe gùn tó láti dání àtúndé bí ìwọ ìyàwó náà tí wàá tọkọ rẹ bá jà inú ilé náà ni ẹ ti parí ẹ kẹsì wa lọ takuwa lọ́jọ́ akọbíjẹ kí ibẹ̀ náà ni wọn ti máa kọ ẹ̀kọ́ wíwọ ṣé wọn náà lè gbàdúrà pé bí ọba bímọ tọmọ rẹ fẹ́yàwó kíyàwó rẹ ọ sọ di tó fẹ́ sọ̀rọ̀ mi dáì má ṣe wí ẹ máa má sọsọ rẹ sọ̀rọ̀ mọ ìwọ yọmí náà sì rè gbogbo nǹkan tí àwọn rẹ bá ṣe fún ọ ẹ má nara yín máa ẹ má fi ẹlẹ pẹ̀lú kùtù ìrọ̀rùn kẹ mọ fi parí ọ̀rọ̀ yín ni ẹ má jẹ kára alẹ́ kejì ó máa gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo ọkọ kíkà tí bàtà wà tọkọ rẹ papọ̀
yóò máa mọ́nú lé yìí lọ́sùn ó bí ọkọ rẹ síta ní pé ìbọn lọ́wọ́ pípọ̀ lọ kó ọ̀nà ẹsẹ̀ kà fún. òtán ṣó ti ráyé òtán ń bí òtán o òtán ń bí òtán o. ṣùgbọ́n dákun gba ṣùgbọ́n rẹ̀. òtán bí òtán aláṣejù òtán bí òtán ṣó ti ráyé òtán bí òtán o òtán.